That's the last 3 years now. Okay. Mo ṣe díẹ̀ 220 more. Mo ń bò. So what the 2 years mi ò lè sọ nǹkan kan mọ́. Brain tumor. Okay. Mi ò lè sọ nǹkan mọ́. Tí n bá rí ẹ gan, mi ò lè dá ẹ mọ̀. Mo ń lògùn ṣá. Kí wá ló ṣe Bisola Badmus tí gbogbo ayé ń pariwo? Kí ni irú àìsàn tó ń da Bisola Badmus láàmú tó fi wá di ohun tí gbogbo ayé ń sọ lórí social media? Ní nǹkan bíi ọjọ́ bíi mélòó sẹ́yìn, ó ní ọ̀rọ̀ yẹn tún bẹ̀rẹ̀ sí jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára wípé àìsàn tó ń ṣe Bisola Badmus ó tún ti lékan sí i. Kí wá ní iṣẹ́ ìwádìí táwọn oníròyìn ṣe? Kí ni àwọn oníròyìn kí ni wọ́n sọ nípa àìsàn tó ń ṣe Bisola Badmus? Ẹ ṣe sùúrù o, mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin, torí pé lẹ́yìn tí àwọn oníròyìn tí wọ́n ṣiṣẹ́ ìwádìí tiwọn nípa Bisola Badmus, ọ̀kan nínú àwọn òṣèrékùnrin náà, ìyẹn Kúnlé Afod, òun náà gbéra ó lọ sí ọ̀dọ̀ Bisola Badmus gan láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu tiẹ̀ gangan. Báwo ló ṣe wá lọ? Ẹ farabalẹ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ohun tí àwọn oníròyìn ohun tí wọ́n kọ nípa Bisola Badmus kí n tó wá mú ti Kúnlé Afod kí n tó wá mú wá fún yín. Ọ̀kan nínú àwọn òṣèrékùnrin tí ó ń jẹ́ Ọmọga, òun ló gbéra tó lọ sọ́dọ̀ Bisola Badmus. Kí lọmọga lọ ṣe lọ́dọ̀ Bisola Badmus? Ó ní wípé Ọmọga ó ní òun fẹ́ gbé fíìmù kan jáde tó sì nídìí owó tó pọ̀ tó tó bíi mílíọ̀nù 7 náírà. Ó ní òun á gbéra lọ sọ́dọ̀ Bisola Badmus pé bóyá ọkàn tiẹ̀ lè yá ọ ní owó nínú owó tí òun nílò, mílíọ̀nù 7 tó nílò láti fi ya fíìmù òun tóun fẹ́ gbé jáde. Ó nídìí nìyẹn tóun fi lọ sọ́dọ̀ Bisola Badmus. Ṣùgbọ́n nígbà tó dọ́dọ̀ Bisola Badmus, ọ̀tọ̀ ni tó bá Bisola Badmus, ó bá bẹ̀rẹ̀ ó kó ẹjọ́ ó rò fún Ọmọga wípé ó wù kó wọ́n yá Ọmọga lówó láti fi ya fíìmù tó fẹ́ gbé jáde, ṣùgbọ́n òun gan o láti bí ọdún 2 sẹ́yìn ni àìsàn tí ń bá òun fínra, tó sì jẹ́ pé gbogbo dúkìá tó ń ní, gbogbo owó tó ń ní, ọkọ̀ tó ń ní ló ń ti tà láti fi wo àìsàn tó ń bá òun fínra ọ̀hún. Ó ní kódà ọ̀pọ̀ nínú àwọn àgbà òṣèré gan ni wọ́n ti dìde ìrànlọ́wọ́ sí òun lórí àìsàn tí ń bọ̀ òun fínra yẹn. Ó ní pẹ̀lú bí Ọmọga ṣe wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ òun yìí, Bisola ní òun lágbára láti yá Ọmọga ní 20,000 naira, ìyẹn 20,000. Ẹ̀yin náà rẹ́rìn-ín, 20,000 nínú mílíọ̀nù 7 náírà. Ó nídìí tí òun ò fi lówó lọ́wọ́ náà ní pé gbogbo owó tó ń ní, dúkìá tó ń ní lòun ti ná lórí àìsàn tí òun bọ̀ ń fínra náà, pé òun ọ̀kan tí ẹ̀ fẹ́ pariwo ni pé òun ò fẹ́ gbé sórí ẹ̀rọ ayélujára. Kódà ẹni tó bá mọ òun tẹ́lẹ̀ yóò mọ bí òun ṣe máa ń sọ̀rọ̀, bóun ṣe máa ń ṣe lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n látìgbà tí àìsàn òun ti bẹ̀rẹ̀ sí òun ni ò fi bẹ́ẹ̀ wá sórí ẹ̀rọ ayélujára mọ́.
lẹ́yìn tí fídíò yẹn wá jáde tó lu sórí ẹ̀rọ ayélujára táwọn bloggers tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ òun ló mú kí ọ̀kan nínú àwọn olólùfẹ́ Kúnlé Afod ló jẹ́ kí wọ́n pe Kúnlé Afod pé bá ní dọ́dọ̀ ọ̀kan nínú yín o Bísọ́lá Badmus tá a gbọ́ pé ara rẹ̀ ò yá bá ní lọ sọ́dọ̀ rẹ̀. Ìdí nìyẹn tí Kúnlé Afod tó fi ní òun gbéra tó fi lọ sọ́dọ̀ Bísọ́lá Badmus. Nígbà tí Kúnlé Afod tó wá dọ́dọ̀ Bísọ́lá Badmus, kí ni Bísọ́lá kí ló bá Kúnlé Afod sọ? Ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n jọ sọ. That's the last 3 years now. Okay. Mo ṣe díẹ̀ 220 mọ́. Mo ń bò. So wá di 2 years. Mi ò lè sọ nǹkan kan mọ́. Brain tumor. Okay. Mi ò lè sọ nǹkan mọ́. Tí n bá rí ẹ gan, mi ò lè dá ẹ mọ̀. Mo ń lògùn ṣá. Ó ti ń bẹ́tà. Oògùn nìkan náà ló máa lò ní. Oògùn. Wọ́n ní tí n bá lọ, tí n bá fi lè kú. Oògùn nìkan ni. Mi ò understand. Ṣùgbọ́n máa operate. Rárá o. Operation kọ́. Okay, but oògùn yẹn ló help ẹ di báyìí. Yes. Àti ìgbà wo ló ti wá ń lògùn yẹn? 2 years now. 2 years. 2 years. Kìdẹ́ ṣoògùn tí wọ́n lè stop. Mi ò gbọ́. Tí wọ́n lè stop. I'm sure good tí wọ́n lè stop. For the meantime. Brain tumor. Brain tumor. Kí ló ń kọ́ sí? Too much of thinking. Kí ló ń rò? Too much of thinking. At this point, her phone was ringing, so her son went inside to bring the phone. I was a bit confused. I don't even really know what to say. Bẹ́ẹ̀ni, Ọlọ́run á fún wa lálàáfíà. Kí lorúkọ oògùn náà? Màá kọ́ sílẹ̀ ni o. Ó pọ̀ kí n ṣe ọkàn. Àkókò ṣe ọ̀pọ̀. Reason mo sọ bẹ́ẹ̀ ni pé ó ṣeé ṣe kí ara àwọn èèyàn kan lè fa àwọn oògùn yẹn gangan ṣe wá láàánú. Okay. Because some people will only miss. Her phone continued to ring, so I told her to pick the call. But I think maybe it was a flash or she was trying to say something else. Ó ti ní ìkan tó ń lò. Okay. Tó dẹ̀ ń ṣiṣẹ́. Okay. Màá send this. Send it to me so àwọn ọmọ ọba ṣe máa announce it so that people that can help with the drugs too will help. Èló lẹ́yìn náà. 100 and something sha. 150. 150. Ó dẹ̀ máa last dìgbà wo? A month, yes. A 150. Òun náà ni ẹ ti gbọ́ tá a mú wá fún yín yẹn. Tẹ̀tẹ̀ pòpò àpọ́ǹdè lọ́rùn kálukú ló ní tiẹ̀ lára. Ó lágbára o. Ẹ jẹ́ ká fi àdúrà ká fi ran Bísọ́lá Badmus ká fi ràn lọ́wọ́. Ká fi ọ̀rọ̀ Bísọ́lá Badmus ká fi sínú àdúrà kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní dáwọ́lé torí pé Ọlọ́run Olódùmarè ó ní ọba ìwòsàn tó kápá gbogbo àìsàn kọ́bẹ̀ Èdùmàrè kó wo ní kálukú wa sàn.
ẹ bá ní like fídíò yìí, ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, ẹ bá ní subscribe kí a lè jọ mọ́ gbádùn ara wa síwájú sí i. Èyí la rí o, èyí la gbọ́ o, tá ní ká mú wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè.